Allah, the most merciful. Fún mi lọ́wọ́ o, má jẹ́ nìkan ṣayé mi Rukaya. Ẹ̀yin tèmi, orúkọ tèmi ni Alájà Rukayat Aláwìyé Bàṣírì lò. Ṣé ti gbọ́ ń pa ẹ̀ nípa Bísí Ológe Show? Fún ayẹyẹ lóríṣiríṣi lọ́tún lọ́sùn. Ṣé bá fẹ́ kó gbọ́ nípa yín, nípa ayẹyẹ yín káàkiri àgbáláyé? Ẹ kàn sí Bísí Ológe Show lórí YouTube, lórí Facebook, lórí Twitter, lórí Instagram. In fact, Bísí Ológe, they are the best. Love you. You need cream. Ìbáyàwó àrùn wípé ọlọ́run ti ṣe gbogbo tán káwá sí òun ti yẹn. Ìjọba mi máyẹ̀ kó ṣe wí kí ìjọba sí ọlọ́run ti ṣe gbogbo tán. My advisor, Àṣàkóso ti ṣe náà tí o. I wish you all the good things. Àṣepọ̀ ìgbẹ̀rẹ̀ lára ó sílẹ̀ fún ọlọ́run.
So that's what I would say about me. It has its own benefits and it has its own. So when it's like Thanks for watching this video. Please don't forget to click on subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you. God bless you.